wa lọ́dún. Ọjọ́ wo wá lọ́dún? Ààwẹ̀ tá a gbà yìí. Ààwẹ̀ tá a gbà yìí tá a wà lẹ́nu ẹ̀ tó kù fẹ́rẹ́fẹ́ ká sọ̀kalẹ̀ rẹ̀ yìí. Ọgbọ̀n ni o. Ọgbọ̀n lágbà. ọgbọ̀n. Ààwẹ̀ tá a ń bẹ lẹ́nu rẹ̀ tá a ń dágbére rẹ̀ lónìí. Babalágége ní Ọlọ́run kádàrá lọ́dún yìí wípé ọgbọ̀n lágbà. Ó wá kù ìjọ wo wá lọ́dún? Ìjọ lọ ààwẹ̀ di mélòó? Bàbá ní ààwẹ̀ di mélòó? Yóò di 27 lẹ́ni. Lẹ́ni tílẹ̀ bá ṣú pẹ̀lú ògùn Ọlọ́run kọ́lọ́n kádàrá kó kà á máwọn tí ó gbà á tí ó sì bá a já yóò di 27 lónìí. Tílẹ̀ bá ṣú lálẹ́ yìí. 27 yẹn. 27 yẹn. Ó kù mélòó mẹ́ta. Ó kù mẹ́ta tí ó fi pé ọgbọ̀n bá nì. Ọjọ́ Sunday. Ọjọ́ Sunday. Òun lọ́dún. Ní ààwẹ̀ ó pé ọgbọ̀n. Yóò pé ọgbọ̀n. Ààwẹ̀ náà ó pé ọgbọ̀n ní ìjọ Sunday. Monday. Yóò máa jẹ́ àárọ̀ ọjọ́ ọdún. Òun ni ó jẹ́ ọjọ́ ọdún ẹgbẹ́ Ọlọ́run tóbi. A lè dá a kalẹ̀ mọ̀nà. Ọgbọ̀n lágbà. A sì ti dá a kalẹ̀. Bá a ti máa dá a tọ́lọ̀ máa fi wá ṣe kò ń gẹ́rẹ́ nu. A tún ti dá a kalẹ̀. Tó bá wá wọ̀ o lè gba 31. Tó bá wọ̀ ọgbà 28 àbí 29 kọ́ yọ nísàlẹ̀. Tó bá wọ̀ o fi kún un lókè. Àmọ́ èyí tọ́lọ̀ ní kó bọ́ sí lọ́dún yìí ni wípé ọgbọ̀n lágbà. Ayyakumullah.